Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí a bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé ló ń dé sétí ìgbọ̀nyín ká tó mú ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Iléeṣẹ́ ààrẹ ni wọ́n ti tọrọ àforíjì nípa ti àṣekan èyí tó wà nínú orúkọ ìyànsípò nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti fi ọ̀rọ̀ ìkíni kú oríire ránṣẹ́ sí Aliko Dangote nípa ti ọjọ́ ìbí rẹ̀ tó kò láyọ̀ àti àlàáfíà. Gómìnà ìpínlẹ̀ Anambra ló ti sọ di mímọ̀ fún àwọn ẹni tí ń ṣe ètùtù láti dẹ́kun àti máa dọ̀tí omi ní àárín ìlú. Ìjọba ìpínlẹ̀ Èkìtì ni wọ́n ti ṣe ìpàdé pẹ̀lú àwọn olórí ẹ̀sìn mùsùlùmí tí wọ́n sì ṣe ìlérí láti yanjú aáwọ̀ èyí tí wíwó mọ́ṣáláṣí lulẹ̀ mú wá. Bákan náà lẹ́ka ìròyìn eré ìdárayá lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè orílẹ̀-èdè US ni wọ́n ti tẹsẹ̀ dúró nípa ti àwọn owó mùdámùdá kan èyí tí wọ́n gbé lórí àwọn ọjà kan fún àwọn orílẹ̀-èdè. Lẹ́ka ìròyìn eré ìdárayá gbajúgbajà olórin Portable Ọmọlálùmí ló sọ ní pé kí wọ́n fún òun ní mílíọ̀nù 100 náírà láti bá Anthony Joshua jà. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram Gbàgede Ìmọ̀_22, lórí YouTube Bàbá Gbàgede Ìmọ̀ Làǹjẹ́ lórí YouTube. Ayé ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí ní orúkọ tèmi. Iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti tọrọ àforíjì nípa ti àṣìṣe èyí tí ó wáyé nípa ti àwọn orúkọ ìyànsípò àwọn ènìyàn kan nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ẹni tí ń ṣe ọ̀kan lára àwọn olùrànlọ́wọ́ àgbà sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípa ti ìgbóhùn sí afẹ́fẹ́. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń bu ẹnu àtẹ́lù ìṣèjọba ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu nípa ti àwọn orúkọ kan èyí tí wọ́n fi léde ṣáájú láti yàn wọ́n sí ipò ní orílẹ̀-èdè Nàìjíríà. Bí ẹ kò bá gbàgbé, láìpẹ́ yìí ni ẹni tí ń ṣe aṣòfin Ali Ndume ti bu ẹnu àtẹ́lù ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí ọ̀nà èyí tí ń gbà láti máa yan àwọn èèyàn kan sí ipò nínú ìṣèjọba rẹ̀, wípé ó ti ń rọlé apá kan ń dápá kan sí ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe wá ṣe àfọ̀mọ́ àwọn orúkọ wọ̀nyí nígbà tí wọ́n ṣe àlàkalẹ̀ bí wọ́n ṣe yan àwọn ènìyàn wọ̀nyí lẹ́yọ kọ̀ọ̀kan, tí wọ́n sì sọ di mímọ̀ wípé 25 ni ó wá láti gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà, nígbà tí 2 wá láti gúúsù. Bákan náà ní 16 wá láti apá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà, nípa tí àwọn 25 wá láti apá àárín gbùngbùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Báyìí ni wọ́n ṣe ṣe àlàkalẹ̀ àwọn èèyàn tí wọ́n yàn sí ipò náà, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ di mímọ̀ pé ohun ìyàlẹ́nu ló jẹ́ bí Fẹ́mi Gbàjàbíàmílà kò ṣe sí nínú orúkọ yìí. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ lákòótán láti ẹnu ẹni tí ń ṣe Sunday Dáre, ẹni tí ń ṣe olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ìgbóhùn sí afẹ́fẹ́, ló ti sọ di mímọ̀ pé àwọn tọrọ àforíjì fún àwọn àṣìṣe kan èyí tí kò yé àwọn ènìyàn lásìkò yìí. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ni ó ti fi ọ̀rọ̀ ìkíni kú oríire ọjọ́ ìbí ránṣẹ́ sí ẹnìkan tí ń ṣe ògbóǹtarìgì oníṣòwò lórílẹ̀-èdè Nàìjíríà Alhaji Aliko Dangote, gẹ́gẹ́ bí ó ti ṣe fi ipa rere lélẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tí ó sì ti ṣe àtúnṣe nípa ti ìdàgbàsókè ètò ọrọ̀ ajé àti àwọn ilé-iṣẹ́ lọ́lọ́kọ̀ọ́jọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ ìkíni kú oríire yìí ló jẹyọ nínú àtẹ̀jáde tí yóò jẹyọ ní ọjọ́bọ̀ Thursday òní láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà, ní pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ti ṣe àpèjúwe Dangote gẹ́gẹ́ bí ẹni tí ó ní àfojúsùn tí ó dára nípa ti okòwò ní orílẹ̀-èdè Nàìjíríà, tó sì ti fi ètò okòwò rẹ̀ ṣe àwọn ohun tó nítumọ̀ káàkiri ilẹ̀ adúláwọ̀. Aliko Dangote ni wọ́n sọ di mímọ̀ wípé ó jẹ́ ẹni akíkanjú gẹ́gẹ́ bí ó ti ṣe ń ṣe àwọn nǹkan wọ̀nyí ní orílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá sọ di mímọ̀ fún àwọn ọ̀dọ́ láti kọ́ ẹ̀kọ́ tó dára
Aliko Dangote nípa ti àwọn ohun tí ó ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu fi àdúrà ẹ̀mí gígùn àti àwọn nǹkan mìíràn ṣe ọlá fún Aliko Dangote. Gómìnà ìpínlẹ̀ Anambra ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Chukwuma Soludo ni ó ti pagi ìkìlọ̀ fún gbogbo àwọn ènìyàn tí wọ́n jẹ́ babaláwo ìbílẹ̀ tí wọ́n ń ṣe ètùtù níbi àwọn odò tó wà láàrin ìlú. Soludo ẹni tó gbagi ìkìlọ̀ yìí ní ọjọ́bọ̀ Thursday ní ìlú Akwa tí ń ṣe olúùlú ìpínlẹ̀ náà lásìkò tó gba àlejò àwọn ènìyàn kan láti inú ẹgbẹ́ òṣèlú All Progressives Grand Alliance. Níbẹ̀ ni ó ti ké sí gbogbo àwọn ọmọ ìlú àti àwọn ènìyàn nínú ìṣèjọba rẹ̀ láti fi ọwọ́ sowọ́pọ̀ fún ìlọsíwájú àti fífiná mú àwọn oníwà ọ̀daràn ní ìpínlẹ̀ Anambra. Bákan náà ló wá sọ di mímọ̀ fún àwọn ènìyàn tí wọ́n ń ṣe babaláwo ìbílẹ̀ wípé kí wọ́n dẹ́kun àti máa dọ̀tí àwọn odò wọn pẹ̀lú àwọn ìwà ètùtù èyí tí wọ́n ṣe lórúkọ ìṣẹ̀ṣe. Bákan náà ló sọ di mímọ̀ wípé òun ò fi eléyìí tako àwọn oníṣẹ̀ṣe bí kò ṣe wípé òun sọ di mímọ̀ fún wọn kí wọ́n mọ bí wọ́n ti ṣe máa ṣe àmúlò àwọn odò yìí torí omi odò yìí ni àwọn èèyàn kan mu tí wọ́n sì fi ń ṣe àwọn nǹkan mìíràn tí ó nítumọ̀. Ó wá rọ̀ wọ́n pé tí wọ́n bá fẹ́ lo omi odò náà kí wọ́n bù ú sínú ike kí wọ́n sì lọ fi ṣe gbogbo ohun tí wọ́n fẹ́ fi ṣe gẹ́gẹ́ bí ẹni yìí ti ṣe sọ di mímọ̀. Bí ẹ kò bá gbàgbé ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ilé ìfowópamọ́ gbogbogbò orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Chukwuma Soludo òun ni ó ti bu ẹnu àtẹ́ lu ìwà àwọn babaláwo ìbílẹ̀ yìí tó sì gbọdọ̀ wọ́n láti máa tan àwọn ọ̀dọ́mọdé nípa ti ọ̀rọ̀ tí wọ́n sọ fún wọn wípé wọ́n lè di ọlọ́lá lójijì. Ìjọba ìpínlẹ̀ Èkìtì ni wọ́n ti dá sí ọ̀rọ̀ kan èyí tí ó fẹ́ fa ariwo ní ìpínlẹ̀ Èkìtì níbi tí wọ́n ti ń sọ di mímọ̀ wípé wọ́n ti dá mọ́ṣáláṣí kan wó lulẹ̀ ní ìlú Aramako Èkìtì. Gẹ́gẹ́ bí ìjọba ìpínlẹ̀ Èkìtì ṣe sọ di mímọ̀ wípé àwọn ti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn olórí ẹ̀sìn àwọn sì ṣe ìlérí láti dá sí ọ̀rọ̀ náà láti mọ ohun tí ó fa ohun tí ó dé tí wọ́n fẹ́ fi dá ilé ìjọsìn náà wó lulẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé àwọn ṣe eléyìí láti fi àyè sílẹ̀ fún àlàáfíà ìṣọ̀kan àti ìdájọ́ òdodo. Ẹni tí ń ṣe igbákejì gómìnà ní ìpínlẹ̀ Èkìtì olóyè Múníṣadé Afúyẹ́ ẹni tí ó sọ̀rọ̀ ìdánilójú yìí lọ́jọ́bọ̀ Thursday lásìkò tó ń dá sí ọ̀rọ̀ náà pẹ̀lú àwọn olórí ẹ̀sìn mùsùlùmí ní ìpínlẹ̀ náà. Níbẹ̀ ni ó ti sọ di mímọ̀ wípé mọ́ṣáláṣí yìí ni wọ́n sọ wípé wọ́n fẹ́ dá wó lulẹ̀ láti ṣe àtúnṣe sí ọjà àgbáyé kan tó wà ní agbègbè náà èyí tí ẹni tí ń ṣe aṣòfin Ọ̀pẹ́yẹmí Bámidélé fẹ́ ṣe agbátẹrù rẹ̀ gẹ́gẹ́ bí àwọn olórí ẹ̀sìn mùsùlùmí yìí ti ṣe wá sọ dímọ̀ pé irú eléyìí kò yẹ lásìkò yìí lóyún ohun ìgbákejì gómìnà ìpínlẹ̀ Èkìtì dá sí ọ̀rọ̀ náà tó sì rọ̀ wọ́n wípé gbogbo ìgbésẹ̀ ni àwọn yóò gbé láti rí pé ọ̀rọ̀ yìí kò fa ariwo àti wípé àwọn ti gbọ́ wípé wọ́n ti fún wọn ní ilẹ̀ míì tí wọ́n lè kọ́ mọ́ṣáláṣí náà sí láti gbégi dínà irúfẹ́ ariwo tó lè jẹ́ lọ́jọ́ wájú. Gẹ́gẹ́ bí ó ti ṣe wá sọ lákòótán wípé gbogbo eléyìí ni òun yóò wá ojútùú sí láìpẹ́. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè ẹnìkan tó jẹ́ ọ̀kan gbòógì alákòóso lórílẹ̀‐èdè Canada ni ó ti sọ di mímọ̀ wípé ìgbésẹ̀ tí orílẹ̀‐èdè US gbé nípasẹ̀ ààrẹ wọn ìyẹn Donald Trump láti tẹsẹ̀ dúró nípa ti àwọn owó mùdámùdá kan èyí tí wọ́n gbé lórí àwọn ọjà tí wọ́n fẹ́ máa kó wọlé láti àwọn orílẹ̀-èdè mìíràn sí orílẹ̀-èdè náà ni ó jẹ́ ìtẹ́wọ́gbà tí wọ́n sì sọ di mímọ̀ pé àwọn yóò bẹ̀rẹ̀ ìjíròrò ọ̀rọ̀ pẹ̀lú orílẹ̀-èdè US lórí ọ̀rọ̀ ètò ajé lẹ́yìn tí wọ́n bá ṣe ètò ìdìbò tán. Donald Trump ni ó ti ń fa ariwo lọ́jà àgbáyé látàrí àwọn ìgbésẹ̀ èyí tí ó gbé ṣáájú. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ di mímọ̀ pé Donald Trump ló ti fi ẹnu ara rẹ̀ kéde wípé òun yóò máa tẹsẹ̀ dúró lórí àwọn owó mùdámùdá yìí nípa ti àwọn ọjà tí wọ́n kó wọlé sí orílẹ̀-èdè náà. Gẹ́gẹ́ bí ó ṣe sọ wípé eléyìí yóò máa wáyé fún ọjọ́ 50. Gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ wípé orílẹ̀-èdè China ní àyè kò sí fún irúfẹ́ ìgbésẹ̀ yìí. Ẹni tí ń ṣe Carney alákòóso lórílẹ̀-èdè Canada ni ó ti wá fi sí ojú òpó abẹ́yẹ̀fò Twitter X rẹ̀ láti sọ mọ̀ pé irúfẹ́ ìgbésẹ̀ yìí ni àwọn kíkàbọ̀ fún ètò
ọrọ̀ ajé àgbáyé gẹ́gẹ́ bí ó ti ṣe wá sọ di mímọ̀ wípé ní báyìí àwọn lè bẹ̀rẹ̀ àsọpọ̀ ọ̀rọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Canada láti sọ̀rọ̀ nípa ti ètò ọrọ̀ ajé tuntun àti àwọn nǹkan mìíràn tí àwọn lè ṣe papọ̀ ṣùgbọ́n eléyìí yóò máa wáyé lẹ́yìn ètò ìdìbò tí ó fẹ́ wáyé ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù tí a wà yìí. Lẹ́ka ìròyìn eré ìdárayá ẹni tí ń ṣe gbajúgbajà olórin tàkasúfèé Habib Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable ni ó ti fà sẹ́yìn níbi ìjà kan èyí tí ó fẹ́ wáyé pẹ̀lú ẹnìkan tó jẹ́ amúlùúdùn Darlington Akapo Okoye tí gbogbo èèyàn mọ̀ sí Speed Darlington gẹ́gẹ́ bí gbajúgbajà olórin yìí Habib Òkìkíọlá Portable ṣe ti fi sí ojú òpó Instagram rẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí níbẹ̀ ni ó ti sọ di mímọ̀ pé Speed Darlington yìí ni ó fẹ́ bá òun jà láti fi polówó ìjà rẹ̀ láti fi polówó ayẹyẹ rẹ̀ tí ó fẹ́ wáyé nínú oṣù tí a wà yìí gẹ́gẹ́ bí Portable ọmọ Ọlálọ́mí ṣiṣẹ́ wá sọ di mímọ̀ wípé òun kò fẹ́ bá ẹni yìí jà mọ́ àti wípé wọ́n ti wọ́gi ilé ìjà náà ó wá ní ẹni tí òun láti bájà lásìkò yìí òun náà ní Anthony Joshua kí wọ́n sì fún òun ní mílíọ̀nù 100 láti lè jẹ́ kí ìjà náà fi ó wáyé gẹ́gẹ́ bí ẹni yìí tí ń ṣe gbajúgbajà olórin tàkasúfèé ọmọ Portable ni ó ti wá sọ di mímọ̀ pé lásìkò yìí òun ò fẹ́ bá ẹnikẹ́ni jà àfi Anthony Joshua tí òun bá sì rí owó tó pọ̀ ní ìjà náà lè wáyé. Bí ó ti mọ rèé fún ìròyìn àgbáyé láti kàn ní amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹgbọ́ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nípa ti àṣìṣe kan èyí tí wọ́n ṣe nípa orúkọ ìyànsípò nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ti fi ọ̀rọ̀ ìkíni kú oríire ránṣẹ́ sí Aliko Dangote fún àwọn ipa rere tó ti kó nínú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè àgbáláyé tó fi mọ́ ilẹ̀ adúláwọ̀. Ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Anambra Soludo ló ti rọ àwọn babaláwo ìbílẹ̀ láti dẹ́kun àti máa dọ̀tí àwọn odò láàrin ìlú pẹ̀lú ìwà tí wọ́n sọ pé àwọn fi ń ṣe ètùtù. Ìjọba ìpínlẹ̀ Èkìtì ni wọ́n ti dá sí ọ̀rọ̀ làásìgbò èyí tí ó fẹ́ mú ariwo dání nípa ti mọ́ṣáláṣí èyí tí wọ́n fẹ́ dàwó lulẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè ẹnìkan tí ń ṣe alákòóso àgbà lórílẹ̀-èdè Canada ló ti sọ di mọ̀ pé ìgbésẹ̀ tuntun tí ń ṣe ìdádúró lórí àwọn owó bùdámùdá tí Donald Trump ń gbé ni ó jẹ́ ìtẹ́wọ́gbà. Lẹ́ka ìròyìn eré ìdárayá gbajúgbajà olórin Habib Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable ni ó ti sọ di mọ̀ wípé tí wọ́n bá fún òun ní 100 mílíọ̀nù náírà òun ṣetán láti bá Anthony Joshua jà. Bí ó ti mọ rèé fún ìròyìn àgbáyé láti ìkànnì amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ lórí Instagram gbàgede ìmọ̀ _22 lórí YouTube bàbá gbàgede ìmọ̀ làǹjẹ́ lórí YouTube àjíṣísílẹ̀ fún ìpolówó ọjà ìkànnì amóhùnmáwòrán BGI TV ìròyìn àgbáyé náà kò ní jù báyìí lọ. Samuel Ògùnyẹmí ló ti mú ìròyìn àgbáyé náà wá sí etí gbọ̀nyìn ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa ẹ ṣé bí ẹ ti ń wò wá àwa làwọn máa ṣe nǹkan níṣẹ́ wa o ire o ire kàbìtì.